Ọlọ́run lóhùn ló somi dáfẹ́fẹ́. Àṣẹ Olúwa lòrùn fìdí sánmọ̀. Àṣẹ Olúwa mi ló mẹ́ta dúró. Ọlọ́run tó ní wá wá fún wa wí. Sátì àtò lọ́rọ̀ wá yọ̀ǹda ọ̀rọ̀. Máa jẹ́ ká sì wí káyé máa ṣe wá gbọ́. Ọlọ́run tó ní wá sádìẹ Ilé ayé kún fún dàrúdàpọ̀. Kọ́lọ́hún kó là wá kó tún làjọ wá. ọmọ Akéúgbẹ̀rú ayé fẹ́ gbọ́yìn Ọgbọ́n ìmọ̀ tó kún fún làákàyè. Kọ́lọ́hún kó gùn yín kó tún bá wa ọmọ. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahirrahmanirrahim. Alwazir Akéúgbà Gold ọmọ Akéúgbẹ̀rú mo tún dé. Adamallahu hayata shaykh. Ìfẹ́ ló láyé, ìfẹ́ ló lọ́run. Ìfẹ́ ló lọ́run. Wàláì ìfẹ́ lọ́lọ́run fẹ́ Muhammad tẹjọ̀gá. Yorùbá ẹ jẹ́ ká pawọ́ ọ̀pọ̀ ká ronú o. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Ṣé gbọ́ Kí la bá fífẹ́ ṣe tí ó dáa? Kí la bá fífẹ́ ṣe tí ó dáa o? Kí la bá fífẹ́ ṣe tí ó dáa? Kí la bá fífẹ́ ṣe tí ó dáa? Mo wòye ayé lọ kárin kéṣe Akéúgbà Gold ọmọ Akéúgbẹ̀rú. Mo wá rí wípé ọ̀pọ̀ èèyàn ló ń ṣe léèmọ̀. Kí ló dé táwọn àfáà ń gbéra wọn lọ kóòtù? Sànábì bẹ́ẹ̀ nìkan lọ kóòtù rí ni? Sànábì rẹ̀ nìkan rí ni? Sànábì bẹ́ẹ̀ nìkan jà rí ni? Mo wá rí pé almariu aduwu man jahila. Ènìyàn ọmọ ẹjọ́ tàǹtí ọba mọ̀ nǹkan kan nípa ẹ̀ náà ni. Ọmọ ìyá mi tá a bá fẹ́ àlàáfíà fúnlẹ̀ Yorùbá, tá a dẹ̀ fẹ́ àlàáfíà fẹ́sìn Islam, a nídìí àti gbé àwọn ìgbésẹ̀ kan. Kí ni irú ìgbésẹ̀ náà? Ẹ lọ wò ó lápèjúwe nínú àkọsílẹ̀ tó jọ mọ́ àlọ́. Wọ́n ní nígbà tí Ọlọ́run tó dá ẹnu tán, ọba mi wá rí pé ahọ́n tó wà láàrin ẹnu yìí ó burú jù. Gẹ́gẹ́ bí tí Ànábì ti sọ fún wa sallallahu alayhi wa sallam. Ànábì sọ àwọn nǹkan iṣẹ́ olóore tá a ṣe tá a fi rí yọ́nú Ọlọ́run, bíi ààwẹ̀ gbígbà, zaka yíyọ, ìrun kíkí, ìmọ̀ Ọlọ́run lọ́kan, gbogbo ẹ̀. Ànábì wá bẹ̀rẹ̀ ní parí àdìsí yẹn. Ànábì ní ṣé mo lè tọ́ ẹ sọ́nà ntí ò ní jẹ́ kó ní ládàá gbogbo sẹ́ẹ̀rì. Wọ́n wá bí Ànábì léèrè, wọ́n ní kí ni nǹkan náà? Ànábì ní kó fa alayka hadha. Ahọ́n rẹ̀ máa sọ tí ó ti bẹ̀ jáde. Majority fìtínà tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ nílẹ̀ Yorùbá ẹnu ló fà, ẹnu ní. Kì í ṣe pé mo target ẹnìkan àtọ́ wallahi lazim. Àmọ́ generally, torí kì í ṣe mi àti ẹrú Ọlọ́run kan táwọn àgbàlagbà ń bá wa dá sí lọ́wọ́, kì í ṣe àwa nìkan ni àjọ ní issue. Kí ló dé tí kéèsì mùsùlùmí wá pọ̀ ní kóòtù? Pàápàá jùlọ kéèsì àwọn àfáà. Ọlọ́run dá hán nínú àlọ́, kì í ṣàdísì, kì í ṣe Qur'an. Ọba mi wá rí pé ahọ́n ló burú jù nínú gbogbo ara. Tí a bá bẹ̀rẹ̀ wípé kí ló korò jù nínú ẹran lára ẹ̀dá, ahọ́n ni. Tí a bá bẹ̀rẹ̀ pé kí ló dùn jù lára ẹ̀dá, ahọ́n ni. Ọba mi wá rí pé ahọ́n yìí burú. Ó wá jù sáàrin àpótí kan. Kìnìún burúkú kan ni Ọlọ́run wá jù sáàrin àpótí. Ó tún wá rí pé kìnìún yìí tún jáde. Ó wá mú irin, ó kó yípo rẹ̀. Àpótí tọ́lọ́run sọ sí yẹn ò ní ẹnu wa tá a fi ń sọ̀rọ̀. Irin tá a kó yípo ẹ̀ kó má bàa máa jáde máa lọ sọ̀sọ́kúsọ òní yín tá a tò sí.
Allah. nínú tàlọ́ àlọ́ wọ́n lẹ́rù Ọlọ́run kan ló dáràn ó fẹnu kò wọ́n wá fẹ́ dájọ́ lé lórí wọ́n wá bi léèrè Ọlọ́run náà kọ̀ ahọ́n yìí làdánwò òun ahọ́n ló kó bá òun kọ̀ wọ́n wá bi ahọ́n léèrè nínú àlọ́ ìrí ahọ́n kí ló dé tó kó bá olówó rẹ̀ ó lémi náà kọ́ o àwọn irinṣẹ́ tí ń produce ọ̀rọ̀ àwọn ni wọ́n ń gbé wá èmi ń tì jáde ni tẹ́ ẹ bá fẹ́ mú ọ̀daràn ẹ lọ mú eyín òkè eyín ìsàlẹ̀ àjà ẹnu ọ̀fun ètè tí eyín ètè tí ahọ́n ó láwọn tí wọ́n dáràn nù kì í sòun wọ́n bá lọ bá wọn wọ̀nyí kí ló dé tẹ́yìn náà kó olówó yín sí yọnu wọ́n láwa kọ́ atẹ́gùn tí ń wá láti bí esophagus atẹ́gùn tí ń wá láti bí ọ̀fun òun ní tì í jáde àwọn eyín nǹkan kan yẹn ni wọ́n ń pín ní àwakọ̀ atẹ́gùn ló dáràn wọ́n lọ bá atẹ́gùn kí ló dé tí wọ́n ṣe báyìí ó lè mí kọ́ kì í ṣe mí ta wá lẹni tó dáràn ó ní brain ni o ó ní gbogbo tóun ṣe yìí òun ò lè dá ṣe tí brain ò bá control òun wọ́n bá lọ bá brain ìrẹ́ brain kí ló dé tó kó olówó ẹ̀ sí yọnu ó ní bẹ́ẹ̀ ni ta ló sọ pé òun brain lòun dáràn olówó òun tí ò mọ̀ bí ó ṣe control òun lọ dáràn bí mọ́tò bá gbàyàn ẹ lè mú mọ́tò pé mọ́tò lọ dáràn ẹni ọ̀wà ni ẹnìkan ní control ọpọlọ bẹ́ẹ̀ dá ọba ti lè rí ọpọlọ rẹ̀ control ìsọkúsọ ní ọmọ jáde lẹ́nu ẹ̀ alam najallahu aynayn wa lisanan wa shafatayn wa hadaynahu najdayn ọlọ́ni alam najallahu aynayn sẹ́mi ò fún ẹ láhán sẹ́mi ò fún ẹ létí sẹ́mi ò fún ẹ létè méjì wà á dá iná o nàìjíríà èmi Ọlọ́run wá fún ẹ ní ọ̀nà méjì tó lè gbà ọ̀rọ̀ rẹ tó lè sọ ni ọ̀rọ̀ ní yọ òbí nínú àpò ọ̀rọ̀ náà ní yọ idà nínú àkọ̀ àwa tá a jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá àyà sọ ẹnu wa báyìí ká má sọ ìsìláàmù lẹ́nu kò sẹ́ni tí wọ́n á bú bàbá ẹ̀ tí á dákẹ́ kò sẹ́ni tí wọ́n á bú ìran ẹ̀ tí á dákẹ́ ọ̀nà mẹ́ta lànàbì fi fèsì ọ̀rọ̀ sallallahu alaihi wasallam àwọn kan bẹ tí wọ́n bú ànábì nígbà ayé ẹ̀ ànábì rí i pé nànà ń títí làwọn eléyìí ọ̀dà wọn nù àmọ́ Ọlọ́run bá fèsì irú ẹ̀ làwọn tí wọ́n sọ wípé innahu lamajnun lọ́lọ́run wá dá wọn lóhùn pé ma anta bi ni'mati rabbika bi majnun ànábì ìdẹ̀ra Ọlọ́run sọ ẹ́ di wèrè àtàwọn míì tí Kùránì bá dáhùn àwọn kan bẹ tó jẹ́ yí pé ìran ànábì ni wọ́n bú tí wọ́n bá bú ànábì kì í dùn tó nǹkan ọmọ Ọlọ́run ó fèsì amẹ́ni tó bú ìran rẹ̀ Káàbù àbíbù Jair bùn Zuhair bùn Abu Sulma tó bú ìran ànábì ó bú ìran rẹ̀ tìrantìran ìdájọ́ tí wọn ò retí ni wọ́n gbélé lórí ìwọ lọ yẹ̀yẹ́ ìran ànábì tó báyìí ìgbàlẹ̀ wa fún mọ́ lọ́tún lọ́sì nídàájọ́ tó burú kọjá ọ̀rọ̀ kọ́ọ̀tù ọ̀yẹ̀yẹ́ ìran ànábì tó báyìí ìran ànábì lọ fẹnu yẹ̀yẹ́ tó báyìí ó ti yí àwọn àfáà bí mo ṣe wí yẹn mo fi sàpẹ́lẹ̀ Islam ló yẹ̀yẹ́ ànábì tó báyìí ìgbà tilẹ̀ fún mọ́ tí ò rí bí rìn sí mọ́ ní gbogbo ayé tó mọ̀ pé gbogbo mùsùlùmí ni àmì ni o ló wá bá ànábì ọlọ́ba Abubakar lóru Abubakar ló mú lẹ́yìn lálẹ́ wá bá ànábì òun ló bí orin umbitu anna rasulallahi wadani wal afu inda rasulillahi ma'mulu wal afu inda rasulillahi ma'mulu wal afu inda rasulillahi ma'mulu. Ó láwọn èèyàn ti sọ fún mi. Umbitu anna rasulallahi Ànábì ti ṣàdéhùn ìyàwó kì í ṣe nǹkan rẹ ní kẹ́ ẹ máa fẹnu bà ìran àwọn èèyàn jẹ́ kì í ṣe nǹkan rẹ ní tẹ́ ẹ bá bú ẹyọ ẹnìkan nínú tó burú jù ní kẹ́ ẹ bú odidi ìlú kò sírú àfáà tó lè jẹ́ gbogbo ìlú yẹn ọ̀dà ọlọ́ tàbí kó bú ọba ìlú kan bó ṣe lè wù kọ́ba yẹn ọmọ níyì tó yóò láwọn aráàlú tí wọ́n gbàràtà pé ọba ìlú wa ni símbọ̀lù wa ká tó wá sọ ẹni tó bú odidi ìran èèyàn wọ́n bú ìran ànábì fight back umbitu anna rasulallahi wadani wale
lillahi ma'mulu. Alan dakaledi atokana filatal Qur'anu fi amawaisun wa tafusilu àtàwọn orin ilé orin yẹn tó pọ̀ tó fi ń tọrọ àforíjìn ó kí ànábì lókì tó lè múnú ẹdùn ọwọ́ àkìrán ànábì tó dá àtànstẹ́ẹ̀nì èbú tó búra ànábì inú ànábì dùn ànábì ṣàdúrà fún kódà ó wà lákọsílẹ̀ pé òun làkọ́kọ́ ẹni tànábì bọ́ àbáyà tí ń bẹ lára rẹ̀ ní táìmù tí ń tọrọ àforíjìn lọ́wọ́ tànábì dẹ̀ bọ́ lé lórí pé mo foríjìn ẹ̀ mo tún kẹ́ Allah. ọ̀rọ̀ ní yọ òbí lápò tá a bá ń sọ wípé ẹ̀yin àfáà mùsùlùmí ẹ̀yin tẹ́ wọlé sórí internet ẹ bá mi share at least 10 times ọba mi ó dá orí bò yín ẹ bá mi fọ́n lecture yìí jáde oore Ọlọ́run ní gbogbo ayé yóò máa wá yín kiri ẹ bá mi comment ẹ bá mi like ẹ bá mi follow page tá a bá ń sọ pé ẹ̀yin àfáà ẹ máa ṣe sùúrù ọ̀rọ̀ kóòtù ti jẹ́ àwọn èèyàn tó pọ̀ tí wọ́n tún gbéra wọn lọ kóòtù tí nǹkan yìí ò bá stop ìyẹn bẹ́tà ju ká máa pàdé ara wọn títí ká máa bára wọn fà lọ ìyẹn bẹ́tà ju kẹ́nìkan ó bú kó náà ó dá padà ìyẹn bẹ́tà ní gbogbo ọ̀nà tó gbà bófin mu nìyẹn èyí tó jẹ́ ìrètí tálíkà tó ga jù òun nílé ẹjọ́ tá a bá fẹ́ máa gbúrò àwọn ẹlẹ́sìn Islam nílé ẹjọ́ kí ló dé tí ẹ̀sìn káwọ́ lára ju ànábì lọ ìwọ ń bú ẹ̀sìn ẹlẹ́sìn ò ń búlé onílé ò ń bú ọ̀nà ọlọ́nà gbogbo fámìlì ẹnìkan lọ tọwọ́ bọ̀ gbèsè ayé wọn ọwá ni wọn ní gbé ẹ lọ kóòtù ọ̀rọ̀ yìí dà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ní gọ́tà kan omi ọ̀rọ̀ náà lọ tómi ò bá rọ́nà lọ ìdọ̀tí ibẹ̀lẹ́ kò kúrò ẹni tí bá ń complain kan complain lásán ni tí nǹkan yẹn ò bá dúró àwa ti stop tọ̀dọ̀ wa o àwọn mi ò tún gbé tí wọ́n dìde gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá kí ló dé tí nǹkan yẹn ọ̀kọ́ mọ̀ láàrin Christianity ẹ mú jáde wòlíì pásítọ̀ kan tó yẹ̀yẹ́ wòlíì ẹgbẹ́ rẹ̀ dé level táwọn apá kan àwọn mùsùlùmí tí wọ́n fi ń yẹ̀yẹ́ ara wọn yìí ẹ mú jáde ta ló ń tọ̀ ìbò ní gbé àwọn tí wọ́n sọ tí ò tó bẹ́ẹ̀ àwọn náà gbéra wọn dé kóòtù nínú Christianity ẹ mú jáde nínú àwọn traditionalists nínú àwọn oníṣẹ̀ṣe ẹni tó jẹ́ pé èébù ran oníran ní bú ilé onílé lọ́tọwọ́ bọ̀ tí àwọn ẹgbẹ́ rẹ̀ wá gbé lọ ẹ mú jáde tó bú ìran oníran tí wọ́n jọ jẹ́ ẹgbẹ́ aláwo kan náà tó yẹ̀yẹ́ ìran ẹ̀ tó náà wá gbà yí pé àwọn Ọ̀rúnmìlà ọkọ̀ ń pé kó wọn jà ìran wa la identity wa وجعلناكم شعوبا وقبائلا لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. النبي من كان يؤمن بالله وباليوم الآخر فليكن خيرا أو ليصمت. صلى الله عليه وسلم. ẹni yòówù tó bá gba Ọlọ́run ọba gbọ́ tó gba ọjọ́ kẹ́yìn gbọ́ or transit here tí ó bá jáde lẹ́nu ẹ̀ is to always utter good things. If not, let him keep mute. Tó bá ti mọ̀ pé kò sí tí ó jáde lẹ́nu àfọ̀rọ̀ ọ̀bù keep mute gbẹnu dákẹ́. Kò sẹ́ni tó ní nobody has monopoly of thuggery. Nobody has monopoly of madness. Nobody has monopoly of cyberbullying. Every action ló máa ní reaction tó máa follow ẹ̀. Tá a bá fẹ́ kó ṣẹlẹ̀ mọ́ ẹjọ́ kálukú náà dúró lórí ọwọ́ ẹ̀. A lè call attention ara wa pé lágbájá tó ń ṣe yìí ọ̀dà o. Láì yẹ̀yẹ́ nítọ̀hún yẹn constructive criticism. Òun ni gbésẹ̀ àkọ́kọ́ tá a gbọ́dọ̀ gbé tá a bá fi àlàáfíà láàrin ẹ̀sìn. Kì í ṣe pé o fẹ́ correct mi nísìn kó wá jáde tàbí o fẹ́ correct àfáà kan. Ọ̀pọ̀ ò mọ̀ wípé ordinary comment yẹn máa ń comment sábẹ́ fídíò. Ó ti rán ẹnìkan lẹ́wọ̀n nílẹ̀ Yorùbá yìí. Ordinary comment. Wọ́n pariwo kíní yẹn nítorí ẹnìyẹn náà pariwo ẹ̀ta. Wọ́n bẹ̀bẹ̀ ló fi jáde lẹ́wọ̀n. Ọ̀tọ̀ lẹni tí ń ṣe program. Òun dẹ̀ gbé orúkọ olórúkọ ó dẹ̀ kọ síbẹ̀. Ó dẹ̀ bàjẹ́. Wọ́n dẹ̀ screenshot ẹ̀ wọ́n dẹ̀ gbé lọ ilé ẹjọ́. Ó ń tàn wọ́n ò tí ì bọ́ ń bẹ̀ dì sí. Kí ló dé sáwa nìkan ní àwa Mùsùlùmí? Ẹni tó bá mọ èébú eléèbú tó mọ ìgbésí ayé onígbésí ayé tọwọ́ bọ̀ tó mọ ọ̀rọ̀ pa mẹ́ni ẹlẹ́ni tó bá fi mú dánrin kí ló wà ńbẹ̀. Kúránì wala ta'khudh bi imara fata fi din.
bẹ́ẹ̀ bá mú onísìnákùnrin onísìnábìnrin ẹ má ṣàánú ẹ lò dájọ́ àmọ́ tó bá ti kan kinní kan ẹ̀yin àfáà tún gbede o kí ló dé tẹ́ sọ̀rọ̀ nígbà tí àwọn èèyàn ń búra wọn ẹ ní rí wọn nígbà yẹn pé lágbájá ń bèébú lágbájá ń bayé lágbájá jẹ́ ọ̀kan nù yín ò ní jáde tẹnìkan bá wá gbégbèsè lẹ́mọ̀ á pé sójú pé ẹ bú lọ ni jẹ́ kán bú ẹ nídàájí tí ẹ bú ń tàn kó fíìlì ẹ̀ wò ọ̀rọ̀ tó bá burú tó bá jáde lẹ́nu ọ̀rọ̀ tó dáa ló máa ń tún ṣe ẹ wò ó lápèjúwe ní amúlẹ̀ fatẹ́yì nǹkan mẹ́rin tá a lè ṣe tí àlàáfíà ó fi padà sílẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ ti wọlé sórí íńtánẹ́ẹ̀tì ẹ má káàárẹ̀ ẹ bá mi tún ṣí àsì bó ṣe 5 times ẹ bá mi fọ́n ká ọba mi ọ̀dà orí bò yìí ní amúlẹ̀ fatẹ́yì àwọn tí wọ́n tẹ̀lé ànábì láti ìlú Medina wọ́n jẹ́ 40,000 àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n tẹ̀lé ànábì ansọ́ọ̀rù ń bẹ nínú wọn muhajiru ń bẹ nínú wọn wọ́n tẹ̀lé ànábì wọ̀lú bàbá rẹ̀ Zaad òun ló gbé àsíá dání Zaad ló wá pàdé Abu Sufyan ló wá ń sọ fún un pé ṣé torí pé ànábì fẹ́ wọ̀lú ni ní gbogbo yín wá ya lọ́tún lọ́sì láwárí mú mímọ́ ó wá dá lóhùn ó ní adali yawmal malhama ọjọ́ òní ọjọ́ tí ó burú gbá fẹ́yìn ọ̀tá ànábì ọjọ́ ìní ọjọ́ ìní lájà gbogbo nǹkan kí nǹkan tẹ̀sán mara Kaaba já Kaaba sí o ajá ọ̀nà ìran Kùráìsì ajá kù lára Kaaba lé. Falamma marra Rasulillahi bi Abi Sufyan. nígbà nábì wá kọjá níbi Abi Sufyan wà tóun ti ń gbọ̀n pé yawma malhama ọjọ́ ẹ̀jẹ̀ tẹ́jẹ̀ ọ̀sán bàlà ṣé n ta nábì gbé wá ni ànábì fẹ́ pa wá ó fẹ́ pa gbogbo wa run ìwọ tó gbé àsíá dání ó sọ pé ọjọ́ tẹ́jẹ̀ ọmọ sàn bàlà lọ́jọ́ ìní ṣé n tí Muhammad fẹ́ fi wá sẹ́nu ó wá rí ànábì tá ànábì bọ̀. alamutalamma qala Sa'd. ó ní rí ànábì sọ orí nǹkan tí Sa'd ibn Ubaydah orí nǹkan tó fẹnu ara ẹ̀ wí ni. Qala ma qala. ó wá sọ tí Sa'd wí pé ọjọ́ òní ọjọ́ tẹ́jẹ̀ ẹ̀yìn ọ̀tá ànábì ọ̀sán bàlà. Fa qala kadhaba Sa'd. ànábì ní kadhaba Sa'd òkúra ní Sa'd irọ́ ló pa ní tí mo wí kọ́ ló wí àmọ́ hadha yawm ọjọ́ ìní yawmul marhama ọjọ́ àánú lọ́jọ́ òní marhama ọjọ́ àforíjìn lọ́jọ́ ìní gbogbo ẹni ọ̀panú àwọn ọjọ́ mi àforíjìn ẹni ọgbà ìyàwó ọjọ́ mi àforíjìn ẹni ọgbà lé àwọn ọjọ́ mi gbà wọ́n lé wa jáde àṣàforíjìn fún yawmul marhama ọjọ́ àánú lọ́jọ́ ìní ọjọ́ àpọ́nlé lọ́jọ́ ìní ọjọ́ tá a lọ daṣọ àpọ́nlé bo Kaaba òun lọ́jọ́ ìní ọjọ́ àgbéga fún ìran Kùráìṣì òun lọ́jọ́ ìní. Sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ yẹn mú ara Abu Sufyan wálẹ̀ ó wá kéde fún gbogbo àwọn tí wọ́n di ọjọ́ ọ̀tá ànábì pé ẹ má dá wàhálà sílẹ̀ o àánú lànábì bá wá o ẹni tó sọ̀rọ̀ ló sọ ní tí kì í sára ẹ̀ ibẹ̀ lára wọn ti ń balẹ̀ bọ̀ kí wọn tó wá dàbá ànábì lára Kaaba ànábì tó wá sọ̀kan níjọ́ náà lọ́hùn láti fi hàn pé àánú lòun bá wá ó wá bẹ̀rẹ̀ sí ní dárúkọ gbogbo àwọn ọ̀tá ẹ̀ tó lé jù man dakhala dara Abi Sufyan fa huwa aminun Abi Sufyan tó jẹ́ ọ̀tá mi tó lé jù lẹ́ni ẹni tó bá ṣẹ̀ mí tó bá lè sá wọlé ẹ̀ mo forí jìn láyé àtọ̀run ọ̀tá tí ànábì àti ọ̀rẹ́ ànábì wa ní tọ́ ọba ti sá wọlé ọ̀tá mi ó ti dẹni àforíjì ẹ wo ọ̀rọ̀ tí Sa'd sọ tó fẹ́ dá wàhálà sílẹ̀ ẹ wo ọ̀rọ̀ rí tá ànábì sọ tó fi tún ṣe ìfàsílì sànàkà. lẹ́tẹ̀kùlà fatubutala innal bala muwakkalu bil mantiki innal bala muwakkalu bil mantiki. àfààní ìfàsílì sànàkà mo fọba tó ní ẹ̀bẹ̀ dákun sọ àárẹ̀. lẹ́tẹ̀kùlà fatubutala. kì í ṣe gbogbo èèyàn ló lè ṣàforíjì o sọ tí àtẹnu rẹ̀ jáde fatubutala kọ ọmọ bá kàdánwò kọ ọmọ bá sórí burúkú látara ọ̀rọ̀ tí ń tẹnu rẹ̀ jáde. muwakkalu bil
بالمنطق إن البلاء موكل بالمنطق. nítorí pé ọ̀gá gbogbo àdánwò Major General Fitina tí ò ní parẹ́ nínú ayé èèyàn orí ahọ́n la kó sí. ẹnìkan lọ bá Aristotle, that great philosopher tí gbogbo ayé mọ̀, ó wá rojọ́ ẹnìkan fún níta ìdá. Aristotle wá sọ fún ó ní gba adìẹ kó tó sọ̀rọ̀ yẹn délẹ̀ má ti sọ tán. Adìẹ yìí mú lọlé, tó bá mú lọlé má tú yẹ dànù lójú ọ̀nà, má tú lọ bó títí tó fi délé. Tó bá dijọ́ kejì má mú adìẹ yẹn padà bọ̀ wá bá mi, tàbí tó bá dìrọ̀lẹ́ má bá adìẹ yẹn bọ̀. Ló bá lọlé, ó bá padà nírọ̀lẹ́, ó ní mo ti dé, ọmọ adìẹ dání, gbogbo ìyá rẹ̀ ló ti tú tán. Ó wá bi léèrè, ó láwọn ìyá adìẹ tí mo ní kó sàbọ̀ lójú ọ̀nà tó bá ń padà bọ̀dà. Ọlátẹ́gùn ti gbé gbogbo ẹ̀ lọ́mí ìlérí sa. Ó lẹ́kọ̀ọ́ tí mo fẹ́ kọ́ ẹ nìyẹn. Ọ̀rọ̀ bú tó bá sọ nípa èèyàn, etí tó ti gbá lọ kì í gbá bọ̀, kì í jẹ́ kápọ̀ mẹ́ni lónìí. Ìfẹ̀sìlísánẹ́kà. Ó ní tó bá mú ẹ tó lè rí iye ẹdìyẹ sà. Ó lè rí aburú tó bá sọ ń pa ẹnìkan, ẹlòmíì ti gbọ́ lọ tí ò lè padà mọ́. Tó jẹ́ pé ní òfin máa wùwà sẹ́niyẹn títí ayé. Gbogbo ọjọ́ tí wọ́n fi wùwà, wọ́n náà máa fẹ̀sán rẹ̀ níwájú Ọlọ́run. Innal balaa muwakkalun bil mantiqi. Innal balaa muwakkalun bil mantiqi. Tá a bá fẹ́ àlàáfíà nílẹ̀ Yorùbá, ẹja dáta sàrán fàsàrán, kàsàrán yéyé kó yéyé aràn jẹ. Ẹ̀yin tẹ́ bá parí ìjà, ẹ láhàn òdodo, ẹ láyà òdodo. Bí ti bàbá wa Ìmáàmù àgbà ilẹ̀ Ìbàdàn, wọ́n sọ òdodo lánàá tí mo wò pé pẹ̀lú ọjọ́ orí ni bàbá sì tún ya òdodo balẹ̀ báyìí. Ẹni tí wọ́n sẹ̀gàn ara rẹ̀ ọ balẹ̀ pé kí ló tó kù tí mo fẹ́. Àmọ́ ẹ̀yin méjèèjì ẹ má jà mọ́, ẹ má lọ lé, ìjà ò lè tán. Ẹjẹ́ lẹ́bi ọ̀nẹ̀bi, ẹjẹ́ kálárì ọ̀màre, kónkálukú ó lọ lọ́tọ̀ọ̀tọ̀. Tí wọ́n bá parí ẹ̀ wọ́n parí ẹ̀, tí wọ́n bá dẹ̀ ní parí ẹ̀ wọ́n mọ̀ pé òdodo ti jáde. Ẹ wá rí tá a bá fẹ́ àlàáfíà nílẹ̀ Yorùbá, ìgbésẹ̀ kejì tá ń láti gbé àfààní àárọ̀ tààtàrọ̀ máa di wà mí ìdújàmúrì wáyé síkú ayẹkú nàlá àdìrọ̀mù àárọ̀. Tààtàrọ̀ máa di wà mí ìdújàmúrì. Àfààní mo rí ògùn náà wà lókè, eérú kọ́fà rẹ̀, pẹtiróòlù ń súnmọ́, bọ́ọ̀bù gan ń súnmọ́. Gbogbo tí múnájò ní súnmọ́ ògùn náà tó fi náà sójú wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́. Àwọn onílàákàyè wọ́n ń pè bọ́ọ̀bù ní súnmọ́ náà yìí wàhálà ti dé. Àwọn tí ò nílàákàyè wọ́n ní kí ni eérú lásán ni. Ìdàlámù yóò ti fi òkàlà òkà omi. Yakulu wakuda júdà tó. Ìdàlámù yóò ti fi òkàlà òkà omi. Tí àwọn onílàákàyè tí wọn bá tètè lè rí danger tí ń bẹ́ẹ̀ bí tí ń ṣẹlẹ̀ yìí, ó possible kó jẹ́ pé tí náà yẹn bá lọ jò, ó kó jẹ́ pé egungun orí ènìyàn ni wọ́n fi máa kóná tó fẹ́ jò yìí. Tí wọn bá tètè paná tí ń bẹ́ẹ̀ lẹ̀ yìí, fakultu mina ta'ajubi láyé ta sẹ̀rí. Àìkọ́ dúnni umayatu amúniyàmú. Àìkọ́ dúnni umayatu amúniyàmú. Àfààní mo wá sọ tìyanu kò sóyè làákàyè nílẹ̀ Yorùbá mọ́ ni. Ṣé kò sáwọn àgbàlagbà tí wọ́n lè ṣe páyà nílẹ̀ Yorùbá mọ́ ni? Kò sáwọn tí wọ́n lè mú àwọn èèyàn dúró pé dáńtò sọ yẹn dúró tí ó sì dákẹ́. Sí òsì mọ́ nílẹ̀ Yorùbá ni. Wọ́n wà tẹ́lẹ̀ àwa la lé wọn wọlé. Tá a bá fẹ́ àlàáfíà, àfi ká dá ọ̀nà padà, àpọ́nlé tá a gbà kúrò lára àwọn àgbàlagbà àtàwọn ọba ayé, ká dá àpọ́nlé yẹn padà. Àwọn tí wọ́n parí ìjà àti yẹ̀yẹ́ gbogbo wọn ní ò jẹ́ ká ní control mọ́. Gbogbo àwọn bàbá gbogbo wọn láti kásọ àpọ́nlé kúrò lára wọn. Bàbá Mudiru Markaz Afidhahullahu wa ra'ah. Ọlọ́run ló dá àpọ́nlé yẹn padà times 100 bó ṣe wà tẹ́lẹ̀, tọ́rọ́ náà mọ̀ pé bàbá yóò ṣàbòsí. Bàbá Muyideen Ajani bá lò sáárà àpọ́nlé yẹn dá padà tí wọ́n fi lọ ìtàhádù tiwa Yorùbá Land Council for Islamic Preacher. A dá
adápọ̀nlé yẹn padà pẹ̀lú fífi wọn ṣe sultanul wa'izin kan tó lọ èyí tí wọ́n jù mọ́ ìmáàmù wa lọ́fà ṣé wọ́n dápọ̀nlé yẹn padà èyí tí wọ́n jù mọ́ ìmáàmù lọ́rin sáàtìrá pọ̀nlé yẹn dá padà sọ́ọ̀rì yàtọ̀ sí pé kápọ̀nlé yẹn padà èyí tí wọ́n jù sí fámìlì Amirul Jais sáàtìrí àpọ̀nlé yẹn dá padà sáà ètí hàn jù sí gbogbo àwọn àfà ńláńlá àwọn tí wọ́n pe àwa mùsùlùmí pé ẹ̀yin ọmọdé yẹ dákẹ́ gbogbo wọn láti wọlé àwọn lákọ́kọ́ ká sọ àpọ́nlé kúrò lára wọn ọ̀rọ̀ yẹn dà gẹ́gẹ́ bí ìgbà tí sójà bá fẹ́ wọ̀lú kan innal muluka idha dakalu qaryatan afsaduha wajalu àwọn tí wọ́n ga jù nínú ìlú yẹn ni wọ́n kọ́kọ́ wọ́ wálẹ̀ tí wọ́n bá fẹ́ bàlú kan jẹ́ tí wọ́n fẹ́ kógun jàlú kan gbogbo ẹni tó ga nínú ìlú ni wọ́n kọ́kọ́ fà wálẹ̀ tí ẹ bá ti fà wọn wálẹ̀ kò sẹ́ni tí ó sì ó tó ń bẹ̀ mọ́ n tó ṣẹlẹ̀ sí wa gan nìyẹn nílẹ̀ Yorùbá láàrin àwa mùsùlùmí gbogbo àfáà tí ó sì páyà láti wọlé gbogbo ọba tí ó sì ha kílẹ̀ ń dánwò gbogbo wọn láti yẹ̀yẹ́ ọba ò lè pẹ́ nìkan mọ́ pé ẹ bá ń pe lágbájá wa ní àpọ́nlé tí ń bẹ lára àwọn ọba gbogbo àwọn àgbàlagbà nínú Islam àwọn ẹlẹ́sìn Christianity wọn ò yẹ̀yẹ́ àgbàlagbà tó tiwọn tó ti wà o àwọn kọ̀ọ̀kan náà wà o àwọn oní-traditionalist àwọn ò tiẹ̀ fọwọ́ kàn àwọn bàbá tiwọn ọ̀rọ̀ yẹn wá dà gẹ́gẹ́ bí ìtàn inú aláwìyé ayé jọ̀hún tó di orin tán máa ń kọ pé ìyá ìyá fokùn wálẹ̀ o àlùjànjàn kíjan gbogbo ayé ló pa yèyé ẹ̀ jẹ́ àlùjànjàn kíjan ajágbé tiẹ̀ ó rọ̀ ọ̀run àlùjànjàn kíjan gbogbo àwọn ẹranko ní ọ̀sẹ̀ pàdé wọ́n láwọn àgbàlagbà tí wọ́n ti darúgbó nílùú àwọn ni wọ́n já wọn gbádùn wọ́n já wọn jayé bá wọn ṣe fẹ́ kó kálukú ọlọ́pàá yá àti bàbẹ́ àwọn ọ̀fẹ́ rí àgbàlagbà kan mọ́ nílùú ní abá kálukú bá pa tiẹ̀ nínú ìtàn àlọ́ ajá ló gbé màmá tiẹ̀ tó lọ gbé pamọ́ síbì kan nínú àlọ́ wọn lọ gbé pamọ́ sókè sánmọ̀ ìgbà tó wá yá ọba tó wá jẹ ó wá fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọba wa ní tẹ́ ẹ bá fẹ́ kó wọn jẹ ìlú yín run tọ́rọ̀ bá yẹn ti mọ̀ yí pé wọn ló lórí mọ́ wọn lágbà ńlé mọ́ gbogbo àgbà ni wọ́n ti finish ọwọ́ ni mo fún yín ní ọjọ́ 7 gbogbo ẹ̀yin ọ̀dọ́ ìlú gbogbo yín ló wọ́n pa ẹ lọ mú kìnìún ààyè wá fóun tẹ́ ẹ bá wá mú kìnìún yẹn wá ẹ ti lọ pa ìkookò okùn ìkookò awọ ìkookò lẹ́ẹ̀fi ṣe okùn tẹ́ẹ̀dẹ̀ mọ́ kìnìún lọ́rùn láàyè ẹ mà wá mú bọ̀ wá bá mi láàfin láàyè bẹ́ẹ̀ bá ti ṣe yẹn kò síjà mọ́ ní gbogbo ọ̀dọ́ bá kónú ìbànújẹ́ ọjọ́ kìíní ọjọ́ kejì ìgbó dijọ́ kẹfà eléyìí tó lágbà ńlé tí ò yẹ̀yẹ́ àgbà rẹ̀ tí ó pa àgbà rẹ̀ ọba lọ bá àgbà ntọ́sẹ̀lẹ̀ ní kíláṣe àgbà mọ̀mẹ́ bá sọ fún pé nǹkan kan péré ló ṣe lọ́ọ́ sọ fún ọba pé eléyìí táwọn ọ̀ràn bàbá rẹ̀ irú kìnìún tí wọ́n ti mú bẹ́ẹ̀ wá rí láàyè tí wọ́n dẹ̀ fi okùn awọ ìkookò rán okùn tí wọ́n fi mú wọ̀lú kó jẹ́ kẹ́ ẹ rírú ẹ̀ bẹ́ẹ̀ bá ti rírú ẹ̀ ọwọ́ ọjọ́ kan tó kù ẹ̀yin náà mú wa ló bá lọ sọ fọ́ba bẹ́ẹ̀ gbogbo ọ̀dọ́ tẹ̀lé nígbà tó lóun ti ní solution lọ́wọ́ ọba bá dorí kodò ọba níta ló sọ̀rọ̀ yẹn ó lóun lòun sọ ó náà pàgbà lé yín ọlágbàlé ọmọ tó bá lágbàlé ló lè sọ̀rọ̀ eléyìí kò í ṣerú yín ìwọ ò pàgbálé rẹ jẹ́wọ́ ó ní lóòótọ́ ni wọn pàyà ó ní àhán a jẹ́ pé wọ́n tó pàyà rẹ láfi sọ̀tún ọba Allah ntòun wí òun pa lówe fún yín ni àgbàlagbà ló lè understand ntòun sọ nílẹ̀ Yorùbá sáwòtí gbogbo àwọn àgbàlagbà àfa wa èwo ló lápọnlé lọ́wọ́ wa mọ́ èmi kúnnú wọn gan tá à ń sọ pé inú iná ní lọ tààràrà inú iná ní lọ tààràrà àwọn tí wọ́n ṣe mùsùlùmí wá rí pé aṣọ àpọ́nlé ti ká kúò lára Islam lẹ̀ Yorùbá àwọn náà wá bẹ̀rẹ̀ sí ní kóbò wa right and left ọkọ ẹni tí ó gbà wálẹ̀ nígbà bàbá Muyideen Bello ń bẹ láyé ẹnìkan lè ṣe tí ó tako Islam kíru wọn ó pe president torí ó wà bẹ́ẹ̀ kọ́mọ́dà ló àmọ́ ńgbà tí wọ́n àwọn náà sínú awọ òǹkàlùkù jòkó jẹ́ tá a bá fẹ́ kí àlàáfíà ó jọba àwa mùsùlùmí pàápàá jùlọ àwa àfa kéékèèké yìí á kọ́kọ́ dá àpọ́nlé padà sára àwọn bàbá yìí
á dá àpẹẹlẹ padà fáwọn ọba ayẹyẹ àwọn ọba débi pé kò sí ta á gbàgbọ́ wípé ọba kéré ọba jẹ́ mùsùlùmí kò jẹ́ mùsùlùmí tó bá ti jọba àlú ẹ̀ ọba lọ́ba jẹ́. Ìmáàmù àgbà Mẹ́kà tèní Imam Sudais tó jẹ́ pò ní president Haramain àti Mẹ́kà àti Medina gbogbo mọ́sálásí tí ń bẹ́ẹ̀ tó ga jù lágbàáyé kò tó bẹ́ẹ̀ kó bu ọba Mẹ́kà gbogbo ẹnu mo fi wí kò tó bẹ́ẹ̀ yọ jẹyàn rẹ̀ ń sùn. Ẹ gbúrò ní Mẹ́kà ni pé wọ́n máa arrest ìmáàmù lórí mímbàrí níbi títí ń ṣe kútùbà lọ́wọ́ yọ parí kútùbà báyìí yọ fẹ́ bọ́lẹ̀ báyìí wọn kò kíní sí lọ́wọ́ ní ìṣó oníkèsì tọ́jẹ̀ torí pé yẹ̀yẹ́ ìjọba. Àmọ́ lọ́dọ̀ tí wọ́n ń bì àwọn ọba yìí ò nítumọ̀ wọ́n sì lọ́jọ́ tí wọ́n wúlò fún wa o. Gbogbo ìlú tí wọ́n ń pè ní Central Mosque ti ń jẹ́ chief imam ṣe é gbọ́ chief pastor yìí nílẹ̀ Yorùbá ni ó ní tó bá dé kò sí chief imam ní gbogbo àgbáyé ilẹ̀ Yorùbá ni wọ́n ti create ẹ̀. Kí ló bá dé wọ́n jọyìn oyè imam mọ́ àwọn ọba pé ọ̀kan lára àwọn oyè ọba tó bá yàn ìlélẹ́yìn ńlọ́fà chief imam. Àfi ká dá àpọ́nlé yẹn padà tá a bá fẹ́ rí solution ká lè ní ẹni tí ó lè jágbe mọ́ wa pé ó tó ń bẹ̀rùn ẹ pé gbogbo wọn wá wọn fẹ́ gbọ́n tó ṣẹlẹ̀ bí wọn bá nìkan pé ẹlòmíì wá nù wa yóò ní kíni sẹ́yìn ẹjẹ́ mùsùlùmí ni kèfèrí nífa mí lọ o kò sí nǹkan kan tí ó fi mí ṣe kódà ká kú sórí ẹ̀ á wà lìjẹ́ náà ta ló sọ bẹ́ẹ̀ fún ọ tọwọ́ màláíkà bá tẹ ọ ìlúkulù wọn lù ọwọ́ náà níbi tó fi agídí inú ba Islam jẹ́dé ní tẹ́ tó bẹ́ẹ̀ kẹ́ dánwò nílẹ̀ Lárúbáwá èyí fásílì sànàkà. lẹ́tàkùlà fàtúbùtàlà ìnàlìbàlà mùwákàlù bìlìmọ̀tẹ́kẹ̀ ìnàlìbàlà mùwákàlù bìlìmọ̀tẹ́kẹ̀. ìnàlì àkàbìrà. ياكمون على الورى وعلى اليكابر تاكمون العماء وعلى اليكابر ياكمون العماء. Bíjà bá ṣẹlẹ̀ láàrin ìlú láàrin àwọn àgbàlagbà tíjà bá ṣẹlẹ̀ àwọn àfáà ni wọ́n pè pé ẹ wá fi ọ̀rọ̀ Ọlọ́run ẹ wá bá fi yanjú ọ̀rọ̀. ìnàlì àkábírà àmọ́ ńjọ́ tíjà bá ṣẹlẹ̀ láàrin àwọn àgbàlagbà àwọn àfáà ni wọ́n yanjú ẹ̀ àwọn àfáà àwọn àgbàlagbà yìí ni wọ́n ń dájọ́ lórí gbogbo ayé. ìran Yorùbá ìran aládé ni wá bí London bá ń pariwo pé United Kingdom ọba tí ń bẹ nílùú wọn ni wọ́n fi ń pariwo United Kingdom. Ní Jordan ilẹ̀ Lárúbáwá ni wọ́n bá yàn fi ọba wọn ṣeré. Ẹ lọ sí Morocco ilẹ̀ Lárúbáwá ni wọ́n bá yàn fi ọba wọn ṣeré. Ẹ lọ sí Kuwait ilẹ̀ Lárúbáwá ni wọ́n bá yàn fi ọba wọn ṣeré. Ẹ lọ sí Iran ẹ lọ sí Iraq káti ẹ sọ pé Iran àwọn tí ń lo imam gẹ́gẹ́ bí president. Ẹ wá lọ Saudi Arabia wọ́n bá yàn fọba wọn ṣeré o. Wọ́n wá bá yàn fi àgbàlagbà wọn ṣeré àmọ́ wa ti mẹ̀sìn ju Lárúbáwá lọ a mẹ̀sìn jà wọ́n tá gbẹ̀sìn lọ́dọ̀ wọn lọ gbogbo tiwa ló le kan ìnálẹ́ àkàbíra. yẹ́kùmùnà alálìwàrà wàhálà ní àkàbírí yẹ́kùmùnà òlàmà wàhálà ní àkàbírí yẹ́kùmùnà òlàmà. Ìtí ń jẹ́ ìjọba orílẹ̀-èdè ẹ̀yin ọba ayé ẹ̀yin náà lọ fira yín sáyà pọ́nlé ọba tí ń jó kiri gbogbo pati ó respect rẹ̀ ọba tí ń gbalẹ̀ ó ń lẹ́gbàyàwó oníyàwó ó ń yẹ̀yà rẹ̀ ọba tí ń fẹjọ́ ṣègbè ẹlẹ́sìn méjì wá ó ti sáré tò sẹ́yìn ẹlẹ́sìn kan ó ń yẹ̀yà rẹ̀ ẹ̀yin náà ń kábùkù kúrò lára ara yín bẹ́ẹ̀t eléyìí tó yẹ̀yẹ́ àwọn ọba jù ó níjọba àwọn ìjọba kan ti kọjá tí wọ́n ṣàpọ́nlé ọba tààrà ìjọba Western Region wọ́n ṣàpọ́nlé Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí wọ́n sọ Ọọ̀ni di governor state bíi méje àwọn gómìnà ayé òde òní state kọ̀ọ̀kan ni wọ́n handle odidi ọba ti ṣe gómìnà rí lórílẹ̀‐èdè yìí tí kankan ò dẹ̀ ṣe níbi táwọn ṣàpọ́nlé ọba dé bó tiẹ̀ jẹ́ pápọ́nlé yẹn òṣèlú ló wà lábẹ́
àpọ́nlé yẹn ló bí ìjà tí ń bẹ láàrin Ọ̀yọ́ àti Fẹ̀dọ̀lá. Wọ́n fún ẹnìkan lágbára kó lè fight ẹnìkejì. Àwọn kúrò ń bẹ̀ tán ọ̀tẹ̀ yẹn ò tán mọ́ láàrin Ifẹ̀ àti kọ́lọ́wọ́ bá wa parí ẹ̀ ni. Àmín. Kí ló burú bí abáyédé? Àìmọye ọba tí ò níṣẹ́ kankan tí ń sùn kàfin ẹ̀. Kò níṣẹ́ kankan tí ń ṣe especially àwọn ọba kéékèèké. Ebi ẹ ti yan ọba ní gọ́fúnà odidi state méje rí ní Nàìjíríà yìí. Kò sí tó burú kọ́ba àlú ó jẹ gọ́fúnà táàyè bẹ́ẹ̀ bá wà. Kò sí tó burú kọ́ba àlú ó jẹ chairman council. Bóyá tẹ́ ẹ bá keep wọn busy, bóyá wọ́n náà yóò dínkù. Bí ọba lè ṣe bóyá nítorí ọjọ́ orí tàbí títóbi ipò rẹ̀, kò sí tó burú kẹ́ fọ́mọ rẹ̀ chairman. Ntọ́ bá rí ń bẹ̀ mọ́ fún bàbá rẹ̀ jẹ. Ntọ́ bá rí ń bẹ̀ mọ́ fi ṣàpọ́nlé bàbá ẹ̀. Bí a bá fẹ́ kan bàbá ẹ̀ lábùkù, ìwọ ni bẹ́ẹ̀ ni bẹ lọ́wọ́ ìwọ ni ọkọ́kọ́ kan lábùkù káríwò. Àpọ́nlé tó ga ni fún ìran tí a bá ṣerú ẹ̀ fún. Kódà ó fi dórí àwọn olórí ẹlẹ́sìn. A ti rí pásítọ̀ tó ṣe mínísítà rí. Kódà rí pásítọ̀ tó fẹ́ di president Nàìjíríà. Àìmọye pásítọ̀ tí wọ́n ti jẹ́ director, àìmọye pásítọ̀ tí wọ́n ti ṣe commissioner. Ó kéré nílẹ̀ Yorùbá kẹ́ tó gbúrò pa àfáà kan lọ ṣe mínísítà. Àwọn àfáà ilẹ̀ Yorùbá ni wọ́n kọ́kọ́ fẹnu ba yí ẹ̀jẹ̀. Tẹ́ bá rí àwọn malam nílẹ̀ Haúsá bíi malam Erufai, malam kìíní kan, àwọn yẹn àfáà ni wọ́n láti lẹ̀. Àìmọye àfáà tí ń di mínísítà nílẹ̀ Haúsá náà. Àìmọye imam tí wọ́n ti sọ di mínísítà rí nílẹ̀ Haúsá. Àìmọye imam tó ti control Nàìjíríà lórí àwọn sector kan rí nílẹ̀ Haúsá. Àmọ́ tó bá délẹ̀ Yorùbá kankan la mú gbogbo ẹ̀. Àwa la fẹ́ ṣe bí ẹni mọ́jú. Mo dẹ̀ ti throw question kan sí wa of recent lórí pé Yorùbá gbọ́dọ̀ jọ kan. Mo ní bàbá wa Sultan Hafizahullah, àwọn ní wọ́n jẹ́ olórí gbogbo àwa mùsùlùmí Nàìjíríà lẹ́ni. A sì takò wọn, ó dùn mọ́ wa bẹ́ẹ̀. Àmọ́ ǹjẹ́ ẹ lérò pé ó lè ṣẹlẹ̀ níjọ́ kan káwa mùsùlùmí ilẹ̀ Yorùbá káà náà gbé kinní dìde pé tó Sokoto ní jẹ́ olórí wa bọ̀ látijọ́ yìí. Àwa náà lọ́ba kan tí Islam ẹ̀ dúró déédéé tó yanrantí. Ẹ̀yin náà tẹ̀yin náà gbà wá náà láyè. Kọ́kànnú àwọn ọba wa tá a mọ̀ yí pé Islam ẹ̀ straight. Ẹjọ́ náà darí gbogbo mùsùlùmí Nàìjíríà. Ṣé ẹ lérò pé wọ́n accept fún yín sá? Ṣé ẹ lérò pé jọ́ yẹn lẹ̀ ní di dáńbáńṣá? Ṣé ẹ lérò pé jọ́ yẹn lẹ̀ ní di àwọn ẹlẹ́bọ tí wọn ò ní Islam? Àmọ́ àjọ ń ṣe lénìí kò síjà. Níjọ́ ẹ bá béèrè yẹn níjọ́ náà lẹ́jọ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ìfàsílì sànàkà. Látàkùlà fàtúbùtàlà. Innal bala muwakkalun bil mantiki. Innal bala muwakkalun bil mantiki. I need respect fáwọn ọba ilẹ̀ Yorùbá. Ló fà tí bàbá wa OBJ inú ẹni mo respect púpọ̀ ní bàbá wa. Ní bàbá fi pàṣẹ ẹ dìde ẹ jókòó. Ẹ dìde ẹ jókòó. Ó ti wọnú ìwé ìtàn forever and never more. Kò lè kú òun bẹ̀ mọ́. Wọ́n tó bẹ́ẹ̀ kan dánwò fọ́balẹ̀ Haúsá. Bàbá mi kú bàbá yèyé Aláàfin Adéyẹmí. Kódà Aláàfin tí ń bẹ́ẹ̀ lẹ́ni. Wọ́n tó bẹ́ẹ̀ kan dánwò lójú wọn. Ibẹ̀ ni wọ́n ti mọ̀ yìí pé ọba sì kú nílẹ̀ Yorùbá. Gbogbo bàbá tí wọ́n dìde ńjọ́ náà kì í ṣe báwọn náà ya ọjọ́. Ipò tí wọ́n bára wọn làwọn náà act pé tó káyé ọmọ bàjẹ́ lórí wa. Torí tí wọ́n bá ṣe mistake yọ ọba kan. Tí wọ́n kàn ní a suspend ẹ̀ lọ́sẹ̀ kan ní ìsìn ni gbogbo àwọn family rẹ̀ ó ti mọ ẹgbẹ́ lómi dìde. Òǹkàlùkù ń protect ibi tọ́lọ̀ ń fi sí ni. Ìfàsílì sànà. Látàkùlà fàtúbùtàlà. Innal bala muwakkalun bil mantiki. Innal bala muwakkalun bil mantiki. Ìkẹlẹ̀ kẹta ta ní láti ṣe. Tá a bá fẹ́ kí àlàáfíà ó padà sáàrin àwọn ẹlẹ́sìn. Kí mùsùlùmí ó má rí ẹlẹ́bọ traditionalist ká má rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá. Ẹ̀sìn wa ní ó papọ̀. Ọ̀pọ̀ nǹkan wà tí ó yé àwọn èèyàn o. Lakum dinukum waliya din. Àwọn èèyàn lérò pé gbólóhùn ọ̀tá ni no. Gbólóhùn àpọ́nlé ni pé máa ṣẹ̀sìn tiẹ̀ kémi náà máa ṣe tèmi. A ní bára wa jà.
lakum dinukum waliyadin. To you belong your religion, to me belong my own religion. Ọ̀rọ̀ tí ò mú jà wá ni. Humanity ó pàtàkì tá a bá fẹ́ kálàáfíà ó jọba o. Saudi Arabia ń lo humanity, Oman ń lo humanity, gbogbo ilẹ̀ Lárúbáwá ń lo humanity tó bá ti kan ọ̀rọ̀ ìran wọn. Kódà Ànábì náà lo humanity rí. Sallallahu alayhi wa sallam. Nígbà tá Ànábì wọ Medina. Point number 3 nìyẹn, tá a bá fẹ́ kálàáfíà ó jọba, a gbọ́dọ̀ reckon pẹ̀lú humanity, peaceful coexistence. A gbọ́dọ̀ reckon pẹ̀lú ẹ̀. Can they respect, giving respect to all religious sects? Respect my religion, I will respect your own religion also. But tó bá respect ẹ̀sìn mi, èmi náà ò lè respect tiẹ̀ náà. Ànábì lo humanity. Gbogbo àwọn tán máa ń pè mí ní àfọ́ ní humanity. Alhamdulillah. Níjọ́ tí Ànábì di tó wọ̀lú Medina, ó pe meeting àkọ́kọ́, mo ti sọ bí ẹ̀mẹ́rin lórí program yìí. Àwọn Christian ní Nàìjíríà ní wọ́n pọ̀ tí wá láti Nàìjíríà ní àwọn ìlú kéréje tó yí Medina kó ń gbà yẹn. Àwọn Jew àwọn náà wá. Àwọn tí wọ́n ṣe Christian tí wọ́n ṣe Jew àwọn náà rán representative wá. Gbogbo wọn wá jọ jókòó. Kódà inú mọ́sálásí Ànábì ni a ti jókòó. Sallallahu alayhi wa sallam. Ànábì ò wò wípé lè yọ ọ̀wẹ́ jẹ́nẹ́bà kí ló wá wọ mọ́sálásí. Wọ́n jọ jókòó. Ìjọ náà ni a ṣe nǹkan tá ń pè ní Wathiqatul Medina, the Charter of Medina, the agreement tó báǹdì wa pọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìlú, kì í ṣe gẹ́gẹ́ bí ẹlẹ́sìn. Ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀jẹ̀yọ nínú meeting tí a ṣe ń jọ yẹn, ẹ lọ ka tírà dáadáa, ó sì wà lórí Google. The Charter of Medina by the Holy Prophet Muhammad sallallahu alayhi wa sallam. Wọ́n agree lórí 14 point. Àkọ́kọ́ point ni pé Hakul limawatin. gbogbo wa tá ń bẹ nínú ìlú yìí la ní hakul limawatin. Christian nínú wa, Jew nínú wa, kódà traditionalist tí ò ti gba Islam, ó ní hakul limawatin. A jọ gbé nínú ìlú yìí ni o. Ẹnìkan ò ní fara ní ẹnìkan. Point number 1. Hakul li'itiqad. Abdul hakul li'itiqad. Tẹ̀síwájú. Hakul Mo fẹ́ mú kókó hakul hamni. Àwọn kókó tí mo fẹ́ mú nìyẹn. Peaceful coexistence. Hakul hamni. O gbọ́dọ̀ máa gbèlú Medina yìí pẹ̀lú fọkànbalẹ̀. Kódà bó ń ṣe Mùsùlùmí. Kódà bó jẹ́ Júù. A jọ fi fọkànbalẹ̀ gbèlú yìí ni. Hakul limasawa. Tẹ̀síwájú. Hakul limasawa. Equality. We are all the same before Constitution. We are all the same before law. And law have no respect for anybody. We are all equal before law. Hakul limasawa. We are equality gbọ́dọ̀ wà. A gbọ́dọ̀ sọ pé nítorí pé àwa lápọ̀jù ká máa wá rẹ̀ ẹ̀yin tẹ́ pọ̀ jẹ. Ẹ̀yin tẹ́ pọ̀ náà ẹ gbọ́dọ̀ torí pé pọ̀ kẹ́ wá fẹ́ sọ wá lẹ́nu. Pé bá tiwa jẹ́ àwa náà ò ní gbà. Ara ẹ̀ ni pé tógun bá wọ̀lú. Tó bá jẹ́ pé àwọn Christian ìlú mi ní gbógun wá jà Medina àti Mùsùlùmí àti Christian tájọ ń bẹ ń bí lájọ lọ bá wọn jà o. Tó bá jẹ́ pé Mùsùlùmí ń bẹ ń bì kan tó fẹ́ túlù Medina yìí tó wá fèsì wa, àwa náà ó jọyìn ẹ̀yin náà ó jọyìn wa, kì í ṣèjà ẹ̀sìn mọ́, ìjà ìlú nìyẹn. Ẹ lọ ka Wathiqatul Medina dáadáa, kẹ́ wo kí ni Ànábì gbé kalẹ̀, kẹ́ wo àwọn tí wọ́n wà ńbẹ̀, kẹ́ lọ wo àwọn tí wọ́n jọ sign agreement lórí pé àlàáfíà gbọ́dọ̀ jọba. Àmọ́ lọ́dọ̀ tí wà lẹ̀ Yorùbá bá a bá rí bí Christian bá rí bí Christian mi bá rí Mùsùlùmí mi, a wo bí apààyàn, a wo bí terrorist. Ìjọba Saudi ọba yẹn fi terrorist ṣeré. Ẹ gbọ́ pé wọ́n ti execute ẹnìkan lánàá, ọmọ tọ́jọ́ ọmọ ọba tí wọ́n mọ̀ yìí pé ó ń gbé sùnmọ̀ mi. Wọ́n pàdánù lánàá tí kankan ṣe. Wọ́n lọ kẹ́kọ̀ọ́ nípa bí wọ́n ṣe máa ń ju bọ́ǹbù. Wọ́n ti rí evidence, wọ́n dẹ̀ fà lé kóòtù gidi lọ pé ẹ lọ try rẹ̀. Ṣé ìlú yẹn lẹ́wàá pè nílùú alákatakítí? Ọ̀nà abo ló ti wá, ọ̀nà abo ló fẹ́ gbà. Àfi kárìíra wa gẹ́gẹ́ bí ọmọ ìlú. Ìlú tá a wà yìí pàtàkì sí wa. Ká respect ìlú tá a jọ wà yìí. Bó la ṣe jọ gbé lálàáfíà. Christian, Muslim, traditionalist, kódà báwọn atheist wà, bó la ṣe jọ gbé lálàáfíà. Ó pàtàkì. A gbọ́dọ̀ torí pánsẹ́sìn ká máa wá fara nira wa ìjà gbọ̀ngàn, àwọn kan fi wá pawó.
ibi tí ò sí ọ̀rọ̀ ọjà wọ́n rìkọ́ọ̀dù ẹ̀ pa wọn dá wàhálà lẹ̀ wọ́n dẹ̀ sẹ́ndì ẹ̀ sáwọn tí wọ́n fẹ́ràn wàhálà àwọn dẹ̀ máa náwó lé wọn lórí. ìyẹn jẹ́ point number 3 a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ìlú wa a sì gbọ́dọ̀ respect ẹ̀sìn ara wa. ètí ń jẹ́ ènìyàn Al-Qur'an ni walaqad karramna bani Adam وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير مما خلقنا تفضيلا. This is special reference from Almighty Allah to humanity. Almighty Allah says, "I've honored all children of Adam, all descendants of Adam, irregardless of the religion they have related to." Ọlọ́run ní mo ti pọ́n gbogbo tí ń jọ máa dá mọ̀lẹ́. Every human being has a dignity before Almighty Allah, has dignity before Almighty Creator. Ọba tó dá gbogbo wa, ó ní kò sí ènìyàn tí ò lápẹ̀lẹ́ níwájú òun. Kò fọ̀rọ̀ ẹ̀sìn tó. Pé mi ni mo dá ọ, mo sí ọ lénìyàn. Walaqad karramna bani Adam. Gbogbo yín lẹ lápẹ̀lẹ́ níwájú èmi Ọlọ́run. Tọ́rọ̀ bá wá dọ̀rọ̀ ta ló sìn mí, ta ni ò sìn mí, lásẹ̀sẹ̀ máa wá separate. Àmọ́ aslan initially gbogbo tí ń jẹ́ nìyàn lọ́lá pẹ̀lú iwájú Ọlọ́run ẹ̀sìn torí ó sìn ọ wà lè pe nítorí pé lè yọ ọ̀sẹ̀ sin mi ẹ̀bẹ̀ lórí sọnù ọ jẹ́jọ́ iwájú Ọlọ́run tó bá mú ẹ̀tọ́ pa nípa àbòsí. walaqad karramna bani Adam wa hamalnahum fil barri wal bahri wa razaqnahum minat tayyibati. Gbogbo yín ni mo fún níjà tí mo tọ́ da ju tẹranko lọ. Gbogbo tí ń jẹ́ nìyàn ni mo fún ní àṣẹ pé kó yọ sáàrin igbó kẹranko orí kẹranko ọkọ sá. Tẹ́ má kẹ́nìún tí a bá rí ènìyàn wá kọ́kọ́ túká. Àmọ́ tí a bá rí pé ènìyàn yẹn di threat sáwọn làwọn ni wọ́n wà fèsì ẹ̀ padà. Ọlọ́run ni mo pín ènìyàn lé kò sí tí ń jẹ́ ènìyàn tí ò lápẹ̀lẹ́ níwájú Ọlọ́run. Níbòmíì waja'alnakum shu'uban wa qaba'ilan lita'arafu. Ọlọ́run ní gbogbo yín ni mo ṣe ní ìran ẹbí ìlú tá a bá fẹ́ kálàáfíà àjọba a respect ẹ̀sìn ara wa a dẹ̀ gbà wípé ènìyàn lájọ jẹ́ kò sẹ́ranko nínú wa nítorí pé ń ṣẹ̀sìn mi bó o bá ṣẹ̀sìn mi kò sọ ẹ́ dẹranko tèmi ò bá ṣẹ̀sìn ẹ̀ kò sí mi dẹranko a jọ jókòó a jọ ṣe nǹkan tó pọ̀ àmọ́ láyé òde òní apá kan wá ti sọ ẹni tí kìí ṣẹ̀sìn rẹ̀ dọ̀tá. The first physician of the Holy Prophet, doctor tí máa ń tọ́jú ànábì, medical doctor tí máa ń tọ́jú ànábì ní Medina, he is a Christian. Àwọn kan tiẹ̀ ní Júù ni. Arif bunu Kalada ó padà di sahaba ni, ó padà gba Islam ni. Christian ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ànábì ò pé nítorí pé ó jẹ́ Christian kí malaria ó mú kó wá ní ẹ má pé Christian wá o. Ànábì tá tẹ̀lé ń pe ẹni tí kìí ṣe mùsùlùmí bẹ́ẹ̀ tó mọ̀ yìí bò ń lò ní oògùn òun ló mọ̀ nípa medicine ó invite ẹ pé wá tọ́jú mi. Àwọn mùsùlùmí sick ànábì ń rìvá àwọn pé kán lọ bá ẹnìkan tó wà mo gbàgbé orúkọ ẹ̀ ojú lòun máa ń tọ́jú ànábì máa ń rìvá àwọn mùsùlùmí pé kán lọ bá bí ẹni pé Arif múnú Kàládà náà ni ojú ló máa tọ́jú ọmọ ìwòsàn ara. Ànábì wá encourage àwọn mùsùlùmí pé kó kálukú náà lọ kọ́ ìmọ̀ medicine ká lè máa fi tọ́jú ara wa. Ànábì ló ṣe léyìí àmọ́ láyé òde òní bí wọ́n bá fẹ́ ra paracetamol lásán tó bá jẹ́ pé kìí ṣe mùsùlùmí ló fẹ́ tà fún o trust ẹ̀ pé kò ní poison ẹ̀. Ìgbà yẹn lọ́mọ arántí àyà látàkùdú mi dún ní kúmbi tọ́ọ̀nà Ọlọ́run ní àgbọ́dọ̀ mú wọn ládàánú dénú láì ní tú àyà yẹn pé ogun ń bẹ ní táìmù táyà yẹn sọ̀kalẹ̀ ni. Nígbà tí òṣogun mọ́ láyé ni akumulọ́wọ́ ní lẹ́dínà lábí ọkọ̀ tí ìlú okùn fi dì í. Èmi Ọlọ́run ní ká ẹ má bẹ̀lẹ́ sí mi ṣe nígbà tí wọ́n bá ti bá yín jagun tí wọ́n ò dẹ̀ léyìn kúrò nínú ilé. Ìfẹ́ ló láyé ìfẹ́ ló lọ́run. Ìfẹ́ ló lọ́run. Yorùbá ẹ jẹ́ ká ronú ká ló fẹ́ o. Yorùbá ẹ jẹ́ ká ronú pọ̀ ká ló fẹ́. Ká ló fẹ́ o. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa o. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Number 4, tá a bá fẹ́ àlàáfíà nílẹ̀ Yorùbá kí ni point number 4? Àwọn ọ̀dọ́ wa yìí bó la ṣe nítorí ẹ̀sìn bà ọjọ́ iwájú wa jẹ́ báyìí. At this computer age
ẹ lọ wo àwọn ọmọ primary school ní China wọ́n kó wọn wọnú aeroplane wọ́n lọ kọ́ bí aeroplane ó ṣe fò ọmọ primary school wọ́n kọ́ wọn bí wọ́n ṣe assemble fóònù ọmọ primary school wọ́n ti ń kọ́ wọn bí wọ́n ṣe máa kọ́ bí wọ́n ṣe mọ́lé bí wọ́n ṣe ń kan àga àmọ́ lọ́dọ̀ tiwa nílẹ̀ Yorùbá ọjọ́ iwájú wa àmójútó ó dáa kọ́ mọ́ kéwú bó bá jẹ́ Christian ó dáa kọ́ mọ́ rẹ̀ ọmọ Bíbélì but education yẹn ló kọ́kọ́ pàtàkì fún máa mọ̀ọ́dì ẹ̀ lórí ìbẹ̀rù Ọlọ́run ntí ó wàá fi jẹ́ èèyàn lọ́jọ́ iwájú tètè máa kọ́ ntí ó fi máa jẹun pàtàkì ẹni Ọlọ́run bá fẹ́ lò pé kọjá àfáàfúlì Ọlọ́run ó padà lò iṣẹ́ Ọlọ́run yẹn ni ó gba nǹkan míì tí ń ṣe lọ́wọ́ ẹ̀ àmọ́ lọ́dọ̀ tiwa ọmọ ọdún mẹ́rin yóò mú microphone lọ́wọ́ tí ọmọ demonstrate oh baba oh I minister into your life at the age of 4, 5 kí ni future wa kí ni mustakbal wa tọmọ ọdún mẹ́rin bá lè ha Quran sórí kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ o láti kékeré kọ́mọ ọdún mẹ́fà kọ́mọ jáde kọ́mọ pé Ọlọ́run sọ báyìí o Ànábì sọ báyìí o kí lẹ fi train yẹn tí ó jẹ tí ó fi jẹ nìyàn kó má ti practice yẹ kó má kẹ́kọ̀ọ́ lọ kó dẹ̀ má kọ́ tí ó fi jẹ nìyàn mọ́ lára tó bá dàgbà tó bá jẹ́ pé ntọ́lọ́run fẹ́ lò fún nìyẹn yóò padà rí lò fúnra ẹ̀ kò sí ní tó burú kọ́ mọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láti kékeré nísìn làwọn ọmọ wẹrẹ kan ti ń display pé babaláwo làwọn kí lọ́jọ́ iwájú wa ẹ̀sìn ní ògbóúnjẹ wá fún wa ni ẹ̀sìn orílẹ̀-èdè kan tó jẹ́ pẹ́sìn ló fún wa lóúnjẹ kò tí ì sí orílẹ̀-èdè náà including Saudi Arabia ẹ̀sìn kan ló fún wa lóúnjẹ owó petrodollar ní Saudi ná wọ́n wà ní orílẹ̀-èdè tó ní epo jù lágbàáyé tí ìbá sàwọn ní number 1 owó epo wọn bí ìgbà tẹ́ ẹ̀ bá mú abẹ́rẹ́ tẹ́ ẹ̀ fi ń kan omi òkun ńlọ owó hajj àti umra lára owó tí wọ́n rí lára owó epo wá dúró tí wọ́n dánwò nílùú wọn ni pẹ̀lú owó epo tí orílẹ̀-èdè mi ò nírú ẹ̀ lágbàáyé kí ló sàwọn àti Amẹ́ríkà dọ̀rẹ́ epo ni bẹ́ẹ̀ náà nẹ́ẹ̀sì good in agriculture tó o bá fẹ́ mọ̀ bí Saudi ṣe ń dáko tó lọ sí Taif lọ wo àwọn àràgbárí bí oko tí wọ́n dá kọrí sí Israel ó lè rọ́mọ wọn láti kékeré kó jẹ́ pẹ́sìn ní ó gbèrú yóò máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn o yóò kọ́ tí ó dẹ̀ mọ̀ kò ní gbèrú wọ́n ń kọ́ ọmọ wọn lágriculture wọ́n ń kọ́ ọmọ wọn ní medicine wọ́n tún wá ń kọ́ ọmọ wọn bí ó ṣe jagun láti kékeré àmọ́ wa tiwa kí ni future lẹ̀ Yorùbá níbi tá ń bá lọ yìí Ọlọ́run má jẹ́ ó jẹ́ pẹ́sìn láàfi báyé lẹ̀ Yorùbá jẹ́ ẹ̀sìn ni ò já recognize ara wa mọ́ gẹ́gẹ́ bí brotherhood in Yorùbá land kémi orí ẹ kí n rí traditionalist nsìn tó gbẹ́kẹ̀lé fásọrùn kí n wá sọ pé ọ̀tá Ọlọ́run lélẹ́yìí ọ̀tá Ọlọ́run ni kí ló fẹ́ fà bá a bá débi ọ̀rọ̀ ẹ̀sìn àjọsọ lọ́tọ̀ àmọ́ mo fẹ́ rajà òun náà fẹ́ tà fún mi ènìyàn jọ ni wá ènìyàn ní mùsùlùmí ènìyàn christian ènìyàn ní àwọn tí wọ́n jẹ́ traditionalist ènìyàn lájọ jẹ́ that's humanity ó dijọ́ tá a bá tó ronú tá a tó lè ronú kí lọ́jọ́ iwájú wa gbogbo ilẹ̀ Lárúbáwá táwọn èèyàn ti lọ kẹ́kọ̀ọ́ ẹ sọ ilẹ̀ Lárúbáwá kan tí wọn ò mọ build àwọn ọmọ wọn lórí bí nation wọn ó sì great ṣebí Iran tá àfojúdi ọlọ́tàkù Israel yẹn tí ò bá sí Amẹ́ríkà tó dá sí wọ́n yẹ̀yẹ́ Israel tí ò ní jẹ́ kankan mọ́ ṣé ẹ gbọ́ pé Israel kó Bíbélì jáde ṣé ẹ gbọ́ pé Iran kó hadith jáde àbẹ́ ẹ gbọ́ pé kó Kùránì jáde ìmọ̀ tí wọ́n ti kọ́ ló kálukú fi jagun ayé àmọ́ lọ́dọ̀ tiwa Kùránì la fi jagun Bíbélì la fi jagun ẹbọ kàǹkà tí kagun láyà ni la fi jagun òkàlẹ̀ ń lẹ́ hákiri bàǹtẹ́lẹ̀ ń dì kiri tí ọwọ́ ballistic Iran bá tẹ̀ ọ́ la ilaha illallah egun orí rẹ tó bá ń gbọ́ fọ́nká síbẹ̀ àtòkà àtẹgbẹ́ tó fẹ́ lò àti Kùránì tó dì mọ́yà àti Bíbélì ẹ lọ lọ́tọ̀ọ̀tọ̀ nítorí bá tọ́ sí nǹkan kọ̀ọ̀kan ni wọ́n fi tọ́jú ẹ̀ tá a bá fẹ́ peace nílẹ̀ Yorùbá ẹ já build àwọn ọmọ wa for future ká máa build ẹ̀sìn mọ́ wọn lára ká máa ha Quran ká máa lọ kẹ́kọ̀ọ́ nípa Islam bet ká máa kẹ́kọ̀ọ́ tayé náà ká máa kọ́ Bíbélì ká máa kẹ́kọ̀ọ́ tayé tí bá ń kẹ́sẹ̀ ẹ̀fà ẹjọ́ kẹ́kọ̀ọ́ tayé ìfásílì sànàkà. látẹ̀kùlà fàtúbùtàlà ìnàlìbàlà mùwákàlù bìlìmọ̀tìkì ìnàlìbàlà mùwákàlù bìlìmọ̀tìkì.
ó yẹ ká fura sí kinní kan ilẹ̀ Yorùbá. We are sitting on a keg of gunpowder. Ẹ wò bó tí wọ́n dì lọ lẹ́kọ̀ọ́. Àwọn tí ìsọmọ Yorùbá ti gba ìkó mọ́ wọn lọ́wọ́, wọ́n dọ́gbọ́n ni. Àwọn náà dọ́gbọ́n jagun ni. Ẹ lọ wo gbogbo ilẹ̀ Yorùbá. Tẹ́ bá rí èèyàn 10 ní junction kan tí bá ń gun ọ̀kadà, 8 nínú wọn lọ́jọ́ ọmọ bòmí tí ìsọmọ Yorùbá. Ẹni tí bá ń gun ọ̀kadà gbogbo agboolé ni wọ́n mọ̀. Gbogbo ilé ẹni ó pàtàkì nílùú ní ọmọ ìgbà tí ń wọlé ní ọmọ ìgbà tí ń jáde. Àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá, àwọn kan ń ṣiṣẹ́ kárakára kọ́nà nǹkan san wọ́n lẹ́san dáadáa tí wọ́n jẹ́ pride fúnra Yorùbá. Ara wọn ni brother wa tó jẹ́ the first astronaut tí Nigeria produce, tó wà l'Amẹ́ríkà, tó jẹ́ lọ́yà, tó náà ronú pé ó yẹ kémi náà ò jọyìn gbogbo àwọn tí wọ́n lọ òkè sánmọ̀ yìí. Ó lọ òkè sánmọ̀, orí ayé tá a wá yìí, orí lọ́ọ̀kan gbé, ṣé gbogbo ń ta ń kàkún láyé àti Amẹ́ríkà àti London, ṣé gbogbo ẹ̀ ní òtó orí abẹ́rẹ́ lọ́ọ̀kan yìí. Ó jáde kúrò nínú ayé, ó nígbà tóun lọ, òun fìlì pé ẹ̀mí kúrò lára òun, ọ̀tọ̀ ní tóun fi mí lọ́hùn. Ẹ lọ wo interview rẹ̀, mo fẹ́ ṣe odidi lecture lórí ọ̀rọ̀ arákùnrin yẹn. Àtọ̀rọ̀ ọ̀rẹ́ wa kan tó sọ̀rọ̀ nípa gbogbo tí ń bẹ lókè sánmọ̀. Mo ń bọ̀ lórí ẹ̀. Àwọn nǹkan nìyẹn, àwọn tí ń múlẹ̀ Yorùbá proud nìyẹn. Kì í sọ̀rọ̀ ẹ̀sìn, bó tiẹ̀ jẹ́ kó sọ̀rọ̀ kan. Ó ní ìrìn àjò tó ń rìn ló jẹ́ kó wọ́n wò yí pé gbogbo ayé mi tó lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ táwọn ò lè sòǹkà rẹ̀ yàtọ̀ fáyé tiwa. Ayé yìí sì ayé tiwa ń yípo òun 365 days kò dẹ̀ yàtọ̀. So automatically there must be a Lord tí ń control gbogbo nǹkan yìí. Nǹkan yóò lè jẹ́ lásán. Eléyìí tó sọ tó dá argument sílẹ̀, leléyìí tó sọ wípé bóun ṣe rí ayé àti gbogbo ntọ́lọ̀ ń dá, ó yàtọ̀ sí Ọlọ́run tí gbogbo ẹlẹ́sìn ń rí bá sí. Ìròrí tòun kò jọ mọ́ bí gbogbo ẹlẹ́sìn ṣe ń júwe Ọlọ́run pẹ̀lú ntọ́hun rí yìí o. Agbára yìí pọ̀ ju gbogbo tí wọ́n fi ń júwe Ọlọ́run lọ. Ẹnìkan nìyẹn nínú ọmọ Nàìjíríà. Àwọn kan lọmọ Nàìjíríà tẹ́ ń kówó olúwa jẹ. Nígbà wọ́n rí pé EFCC ń lé àwọn kiri, wọ́n sọ di cryptocurrency àbí kí náà ń pè. Wọ́n lọ kówó sí cryptocurrency níbi wọn ò lè trace ẹ̀. Owó tí ran wọn ò lè, tí wọn ò lè ná tán láyé. Jojúmọ́ là ń burú sí nínú wà bàjẹ́. Gbogbo àwọn tí ń kówó bẹ̀ yìí náà, babaláwo ń bẹ nínú, ẹlẹ́sìn traditionalist ń bẹ nínú wọn, mùsùlùmí ń bẹ nínú wọn, Christian ń bẹ nínú wọn. Kí ló dé tẹ́sìn ò ṣe nǹkan kan nínú ayé wọn? Ẹ̀sìn ò tí wọn lọ pé kán má bàyé jẹ́, kán má ṣèbàjẹ́. Àmọ́ tí wọ́n bá jà wá lólè tán, wọ́n sọ wájọ tara wa. Wọ́n pè wájọ, ẹ̀yin mùsùlùmí ẹ má bá ẹnìkan ṣe o. Mo mọ olóṣèlú kan tí mo lọ bá sọ̀rọ̀. Mo lọ bá àwọn ẹlẹ́sìn Christianity kan sọ̀rọ̀. Àjọ lọ́rọ̀ sọ. Wọ́n dẹ̀ ń reverse pé ẹni ire ni. Kódà níbi tán ràn wọ́n lọ́wọ́ dé, òun ló ṣe báyìí, òun ló ṣe báyìí. Àtúwọ́ àjọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn míì tí ń dara wọn láàmú. Ó lè mi mọ wà lẹ́yìn wọn o. Mo wá wo bí kíní yẹn ṣe takora wọn. Bó lẹ́ni ẹ̀yin olóṣèlú, ọwọ́ Ọlọ́run la jẹ́ náà gbogbo wá wà o. Kì í ṣẹ̀yin nìkan àtàwọn tí wọ́n jẹ́ olóṣèlú náà. Àmọ́ o, Ọlọ́run yẹ ọ̀pọ̀ nǹkan wò lọ́jọ́ gbèǹde kìyàmọ̀. Ìfàsílì sànàkà. Látẹ̀kùlà fàtúbùtàlà. Àwọn ọ̀dọ́ tí wọ́n kì í ṣe Yorùbá, àwọn ní ń gun ọ̀kadà nígboro. Kí ni security wa, kí ló fún wa l'assurance? Ẹ wá wò, gbogbo ilé tó pàtàkì ní gbogbo ìlú tó tóbi nílẹ̀ Yorùbá, àwọn ìran kan ti wá ra gbogbo ilé tó pàtàkì ní gbogbo ìgboro. Wọ́n ti rà lù wá mọ́ wa lọ́wọ́ tán. Ọ̀kan nǹkan tí jẹ́ kémi ó rí ọ̀pọ̀ property mi ta, la decision pé mi ní ta nǹkan fẹ́ni tí kìí ṣe ràn mí. Oko bá ta mi díẹ̀ o. Àyàfi foreigner tí mo mọ̀ pé léyìí kò lè gbé gbogbo nǹkan yìí lọ ibi ó ti wá. Ntọ́ bá dọ̀ ilé iṣẹ́ tó bá dálẹ̀, àwọn ọ̀ràn mi ni ó fi jẹun, mo tún lè ṣe yẹn díẹ̀. Àwọn kan wọ́n gbàgbóró wá, wọ́n ra gbogbo ìlú tán. Àwọn kan wọ́n ń gun ọ̀kadà nígboro, wọ́n ṣe Yorùbá. Bẹ́ẹ̀ bá tún wálé ẹ̀sà kúrò nígboro, ẹ̀ ń lọ sí gbogbo bọ́dà wa, àwọn herders, àwọn kan tẹ́ ń dá màálù, àwọn ti gba gbogbo bẹ̀ tán. Àwọn kan gbàgbóró, àwọn kan gba bọ́dà. Níjọ́ wàhálà bá dé, ìbò Yorùbá ó gbà. Àwọn kan ń bẹ lókè, wọ́n ń tàbọn. Wọ́n ń tàbọn.
àwọn kan bẹ nílẹ̀ wọ́n ń tabọ́n àwọn kan bẹ lókè wọ́n ń tabọ́n àwọn kan bẹ nílẹ̀ wọ́n yìnbọn àwa òkúkú lọ́ta lọ́wọ́ bèlè bọn ìláyé wa ìdú ọba ẹ̀dá ọlọ́run pẹ̀tù sí wọn lọ́kàn kárí mú mi ká lè rojú sádì ní olúwa. àmín o ká lè rojú sádì ní olúwa mi. ká lè rojú sádì ní olúwa mi o. ká lè rojú sádì ní olúwa mi. ká lè rojú sádì ní olúwa mi. gbogbo nǹkan tó jẹ́ heritage ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ láti tà dànù. ẹ jẹ́ fún example kan kí n fi máa lọ. ìlú kan wà London Saudi Arabia ló wà lẹ́ni bí ẹni pé northern part of Saudi Arabia tàbí eastern part mi rántí wọ́n pe ìlú yẹn ní Madinatu Saleh ibẹ̀ ni Ula wà ìlú kan ló tún wà láàrin ẹ̀ tí ń jẹ́ Ula òun náà ni wọ́n tún pè ní Ìjìrí Madinatu Hijri òun náà ló tún wà ńbẹ̀ kí ni wọ́n ń ṣe ńbẹ̀ wọ́n maintain heritage ni ìran Saudi Arabia wọ́n fi ń pawó ìlú tọ́lọ̀ ló ń bínú sí ìlú tọ́lọ̀ ń ròyìn nínú Al-Qur'an pé àwọn Samudawa ọwọ́ ni wọ́n fi máa ń ya àpáta báyìí níbi tí wọ́n strong gidi wọ́n máa ń fi ìtì àbá fẹ́ kọ́lé àpáta làwọn ń kọ́lé sí wọ́n ò máa fi ọwọ́ ya àpáta bíi ti bí ìgbà tí wọ́n ya pépà ni wọ́n sì kọ́ oríṣiríṣi ilé síbẹ̀ nígbà tí wọ́n takò ànábì Sọ́ọ̀lẹ̀ lórí ọ̀rọ̀ ràkúnmí Ọlọ́run pa gbogbo wọn run nítorí páwọn náà bá ṣe Ọlọ́run jẹ́ Ọlọ́run wá pa wọn run àtàtì Kùránì fi sọ pé ka'anlam yaginaw fiha ala inna samuda kafaru ala bu'dan li samuda bó ṣe wà ní Suratu Hud verse 68 Ọlọ́run ní Ọlọ́run nígbà tí mo dé sí wọn mo pa wọn rẹ́ ó wá dàbí ìgbà tí mo gbé gbogbo mánsàn yẹn rí láyé àwọn Samudawa wọ́n mọ̀ ṣe kèfèrí sọ́lọ́run búdàn ìbínú èmi Ọlọ́run ìgbéjìnà sí kí Ọlọ́run kọ́ máa bá àwọn ọ̀ràn Samudawa Ọlọ́run tó fi tì ìlú yẹn dahoro láti bí over 4,000 years ago kò sí ẹnì kankan tí ń gbèlú yẹn mọ́ àmọ́ gbogbo architectural design tí wọ́n fi àpáta ṣe ó ń bẹ́ẹ̀ dè ní àárọ̀ yìí kódà ànábì ní ẹni tó bá kọjá ń bẹ̀ kọ́mọ̀ slow down ẹ máa sáré kọjá ń bẹ̀ nílùú yẹn tàbí ká ẹ tẹríba tẹ́ bá ń kọjá nílùú yẹn torí ìbínú Ọlọ́run ọ̀làlà àmọ́ bóyá ìbínú yẹn ti dúró tàbí kò dúró ìjọba Saudi Arabia àwọn wá gbé apá kan bẹ̀ wọ́n gbé fún UNESCO àjọ àgbáyé pé kán bá wọn sọbẹ̀ di tourist center sẹ́bà nàbì ní a máa sọbẹ̀ ní ọ̀dọ̀ ẹnìkan kan ò ní sọbẹ̀ wọ́n sì kọ́ hòtẹ́ẹ̀lì sítòsí bẹ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ wá wo bẹ̀ tẹ́ fẹ́ wá wo ilé tí wọ́n fi àpáta kọ́ láì ní instrument láì ní caterpillar láì ní nǹkan kan ẹ wá wo ń bẹ nílùú wa àwọn èèyàn ya lọ bẹ̀ láti lọ wòran gbogbo àgbáyé ní lọ bẹ̀ ní lọ sí Ula wọ́n lọ wòran ní Madinatu Saleh wọ́n lọ wo àrà tọ́lọ́ ń fa àwọn èèyàn dá kódà ẹni tí ò ṣe mùsùlùmí ń lọ bẹ̀ láti lọ wòran àwa náà ní kan tọ́jọ́rú ẹ̀ ní Ìsìẹ̀ ní Kwara State ọ̀nà wo ni wọ́n fún wọn sáàsẹ̀ bọ́ ń bẹ̀ ẹ bá débẹ̀ ẹ rí ẹni tọ́pọn ọmọ lẹ́yìn tó dòkúta ẹ rí ẹni tí ń lọ ta lọ́wọ́ tó dòkúta ẹ rí ẹni tí ń pọnmi lọ́wọ́ tó dòkúta ó pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ìyẹn yàtọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn ara tọ́lọ̀ ń fa àwọn èèyàn kan dá lélẹ́yìí ìyẹn gẹ́ tó nǹkan tó yẹ kó gbélé Yorùbá lárugẹ láì fi ti ẹ̀sìn kankan kún pé tọ́rí sẹ́ńtà lélẹ́yìí ńbẹ́ńbẹ́ ọ̀kan náà ń bẹ ní Adó Àwáyé lọ́dọ̀ wa ń bí ní gbogbo àgbáyé suspended lake méjì péré ló wà ọ̀kan ní ti Adó Àwáyé lọ́dọ̀ wa ń bí báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ń bẹ káàkiri ilẹ̀ Yorùbá ọjọ́ wo la tó fẹ́ ronú
àní ìkan parapọ̀ wọn mọ́lé wọ́n mọ̀lé. ìrà wọn pawọ́ pọ̀ wọn máa gíyan Wọ́n máa gíyan. Yorùbá ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká ronú Ronú. kí la bá fífẹ́ ṣe tí ó dáa Kí la bá fífẹ́ ṣe tí ó dáa? Kí la bá fífẹ́ ṣe tí ó dáa o? Kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. Kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akéwùgbà Gold ẹ bá wa dòwò pọ̀ aláwọn acres of land tá à ń ṣe promo lọ́wọ́ lórí ẹ̀ táwọn èèyàn sì ti ń bá wa rà ẹ̀yin náà yọjú ó cheap bàjẹ́ lásìkò yìí nítorí ìdí kan tá a ti sọ lórí promo bó bá doṣù tó ń bọ̀ ó lè má cheap bẹ́ẹ̀ máa o bẹ̀ tó sì cheap lásìkò yìí anílẹ̀ táwọn èèyàn fẹ́ tà nígboro àjì 2026 ẹ tẹ̀lé wa lọ pẹ̀lú ògo Ọlọ́run àwọn ètò wa ti fi àpọ̀lọpọ̀ nǹkan tuntun kún fún àjì 2026 umura Ramadan ẹ tẹ̀lé wa lọ sí umura àti umura oṣooṣù ẹ máa tẹ̀lé wa ẹni wọ́pọ̀ ẹni wáyà ẹ mẹ́sẹ̀jì wa lórí WhatsApp nọ́mbà wa ẹni country tẹ̀ríkẹ́ wa ibẹ̀ náà lọ́kọ rẹ wà ibẹ̀ náà níyàwó ẹ wà ẹ̀yin ará UK US Europe I need àwọn ọ̀dọ́bìnrin from the age of 25 sí 40 àwọn ọ̀dọ́bìnrin tó wà ń bí àwọn èèyàn ti fẹ́ wọn tán àwọn ọkùnrin dẹ̀ pọ̀ lórí platform yẹn ẹ mẹ́sẹ̀jì wa nílẹ̀ Yorùbá àwọn obìnrin lọ́pọ̀ ọkùnrin ò tó nǹkan ẹ̀yin obìnrin tẹ́ wà nílé ìwọ náà má jẹrà kálé text message 08057818180 ẹ mọ ọmọ yín wá lè kéwu wa ẹ sì mọ ọmọ yín wá sí school wa àwọn ọmọ náà lálùbáríkà jù wá lọ ẹ wá rí ọba tuntun tọ́lọ́ yàn fún wa nílùú Ìbàdàn bàbá mi ọba Ọládọjà Àkànmú Allahu Akbar àṣẹ lẹ́yìn onísùúrù lọ́lọ́run wa àṣẹ bí wàhálà bá ń ṣẹ́ lọ́tún lọ́sì àṣẹ kò jẹ́ wẹ́rú ẹ̀ bẹ́ẹ̀ lọ títí ó jẹ́ wẹ́rú ẹ̀ bẹ́ẹ̀ lọ títí bá mi gbé wákà. Láìpẹ́ ọjọ́ àdúrà àgbà kó jẹ́ wẹ́rú fàmì wò kẹ́dà kó ṣe sùúrù láti kó gọ́fúnà àkọ́kọ́ tí wọ́n yọ tí wọ́n tó dá padà bọ́lọ́hun bá fàmì wò ẹ̀dá kó ṣe sùúrù àkọ́kọ́ ẹni tó ṣe sẹ́nétọ̀ tó tún wá ṣe gómìnà ní Ọ̀yọ́ state bọ́lọ́hun bá fàmì wò kẹ́dà kó ṣe sùúrù lórí ọ̀rọ̀ lọ́balọ́ba ẹ̀wọ̀n tí bàbá Ládọjà face láìpẹ́ ọjọ́ o kókó fún gbìyànjú pẹ̀lú àdúrà o bàbá ọba Ládọjà láìpẹ́ ọjọ́ o àdúrà àgbà kó jẹ́ wẹ́rú ẹ̀bẹ̀ lọ títí. Ṣẹ́gbọ́n kò jẹ́ wẹ́rú ẹ̀bẹ̀ lọ títí. Kó jẹ́ wẹ́rú ẹ̀bẹ̀ lọ títí. Àṣàdúrà fún bàbá ọba Ládọjà Ọlọ́run gbé yín lórí ìtẹ́yẹ pátápátá. Ọlọ́run ò ní í ṣe ní òfin àfijẹ ẹ̀ lórí ìtẹ́ náà láyọ̀ àtàlàáfíà yóò wá jẹ́ ìrọ̀rùn fún gbogbo ìlú Ìbàdàn. Bí mo ṣe ṣàdúrà fún yín mo ṣàdúrà fún bàbá mi Aláàfin ilẹ̀ tọ̀yọ́ bàbá wa Abdulhakeem Abímbọ́lá Ọ̀wọ́adé ẹlẹ́wù ẹ̀tù ọba tó gbé yín sípò Ọlọ́run ní yẹ̀yẹ́ yín lórí ẹ lòpọ̀ náà pẹ́pẹ́pẹ́ bí àwọn aṣíwájú ẹ rí yìí lò ẹ rà agbára lò wọlá títóbi Al-Qur'an àti gbogbo ọba ilẹ̀ Yorùbá àti gbogbo ọba àgbáyé aṣàdúrà fún gbogbo wọn gbogbo ẹ̀yin tẹ́ bá ti gbóhùn wa tẹ́ ẹ máa ń jáde aṣàdúrà fẹ́yìn náà àdúrà yín ó gbà kalẹ̀ ilẹ̀ tí ń rówó ra dẹ́ta Ọlọ́run ní dínà mọ́ yín ẹ pọ̀ sí lóore ẹ pọ̀ sí níbùkún ẹ pọ̀ sí lálùbáríkà ọ̀nà yín ó máa pọ̀ lóore àwọn ọmọ òní yọwọ́ mọ́ yín lọ́wọ́ ẹ ṣàṣeyọrí láyé nítorí kálukú fẹ́ Ọlọ́run máa bá a ṣe fún yín dáadáa wọlá títóbi Al-Qur'an 08057818180 08035066122.